أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه وسلم أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. Mo kí wa ní ìkíkí ti ọlá àti àlàáfíà pé kí ó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé. Àkórí ọ̀rọ̀ wa tí òní ó dá lórí ọ̀nà tí a lè fi jẹ́ ọmọlúwàbí àti olùgbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu. Eléyìí ló mú wa lọ sínú súra Al-Qur'an tí a ń pè ní Súratun Nisa ẹsẹ̀ 60 níbi tí Ọlọ́run bá ti sọ báyìí fún wa pé ya ayyuhalladhina amanu أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. ìtumọ̀ Ọlọ́run ni mo pè ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ tẹ̀lé Ọlọ́run ọba Allah kí ẹ sì tẹ̀lé òjíṣẹ́ náà àti àwọn aláṣẹ nínú yín. Nígbà tí ẹ bá ń ṣe ìfàǹfà lórí nǹkan ẹ dá àdápadà àwọn nǹkan wọ̀nyí sí ọ̀dọ̀ Ọlọ́run ọba àti òjíṣẹ́ náà tí ó bá ṣe pé ẹ̀yin ní ìgbàgbọ́ sí Ọlọ́run ọba Allah àti ọjọ́ ìkẹyìn. Eléyìí ló dára jù. Bákan náà eléyìí sì ni àlàyé tó péye jùlọ. Nínú àyà yìí a rí pé Ọlọ́run bá pa wá láṣẹ láti tẹ̀lé aláṣẹ láàrin wa ká tẹ̀lé wọn. Eléyìí tó ń tọ́ka sí wípé nínú ètò ẹ̀sìn a ní olórí, bákan náà nínú ìjọba ti ayé alólórí, nínú àwùjọ bákan náà ìtẹ̀lé olórí ó máa ń mú ìlọsíwájú wá. Eléyìí ló sì jẹ́ ohun pàtàkì tó yẹ ká ṣiṣẹ́ tọ̀ nípa aṣáájú àti àwọn ẹni tí wọ́n jẹ́ ìsọ̀gbè nípasẹ̀ ìgbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu. Nígbà tí khalifa wa ẹlẹ́ẹ̀kejì Hadrat Bashiruddin Mahmud Ahmad radiyallahu anhu tí wọ́n ń ṣe àlàyé ní ìtẹ̀síwájú nípa ọ̀rọ̀ yìí, wọ́n jẹ́ kó yé wa pé gbólóhùn aláṣẹ ó jẹ́ nǹkan kan tí ó gbòòrò nípasẹ̀ pé ìjẹ́ aláṣẹ ó lè máa bẹ lọ́wọ́ ẹni tí kìí ṣe mùsùlùmí tí ó sì wà ní ipò àṣẹ lórí àwọn tó jẹ́ mùsùlùmí. Bákan náà láfikún gbólóhùn minkum tó wà nínú Quran yìí tí ìtumọ̀ rẹ̀ jẹ́ dájú pé nínú yín. Wọ́n ní ìtumọ̀ ẹ̀pọ́dókì náà ni pé ẹ̀yin yẹn pé tó lágbára, títúmọ̀ ẹ̀ dájú pé lágbára lórí yín. Nínú ìṣe súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n sọ báyìí pé ìjẹ́ olórí tó yanrantí nínú ìṣèjọba ti ayé lórí mùsùlùmí ó dá lórí pé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ olùgbọ́ràn sí aláṣẹ lẹ́nu, pàápàá jùlọ tí ò bá ń jẹ́ mùsùlùmí ní aṣáájú náà. Gẹ́gẹ́ bí ìjẹ́ ọmọ ìlú ó pọn dandan lórí wa láti gbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu nínú ìlú tí a bá ń gbé. Òun ló mú Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣe àlàyé fún wa báyìí pé inú ọ̀rọ̀ bá wọn pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq. A kò gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó bá ń kọ́ wa láti tako ìlàkalẹ̀ ti Ọlọ́run ọba. Nínú ọ̀pọ̀lọpọ̀ ẹgbàá wa ọ̀rọ̀ nínú hadithi ni Ànábì ṣàlàyé fún wa pé àwa mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ olùgbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu. Nínú àrọ́bá yìí Ànábì sọ báyìí pé ala al-mar'i al-muslimi as-sam'u wat-ta'atu fima ahabba wa kariha illa an yumara بمعصية فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة
pọn dandan lórí mùsùlùmí láti máa gbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu. Kódà bó bá ti pé àṣẹ yìí ó jẹ́ ohun tí ọkàn èèyàn kọ̀ àbí èèyàn nífẹ̀ẹ́ sí, àyàfi tó bá ṣe pé àṣẹ tí aṣáájú yìí pa wá ó jẹ́ ohun tó tako ìlàkalẹ̀ t'Ọlọ́run Ọba. Nípasẹ̀ eléyìí a kò gbọdọ̀ tẹ̀lé irú àṣẹ tí yóò múni kọlu Ọlọ́run Ọba yìí, a kò gbọdọ̀ tẹ̀lé rárá bó tilẹ̀ kó kéré mọ́. A rí eléyìí kanu Bukhari àti Muslim. Nínú àrọ́bá míì, Ànábì wa Muhammad sọ báyìí pé man ata'ani faqad ata'a Allah wa man asani faqad asa Allah wa man ata'a al-amir faqad ata'ani wa man asa al-amir faqad asani. Ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé èmi Ànábì Muhammad, dájú ṣáká ẹni yìí ti tẹ̀lé Ọlọ́run Ọba. Ẹnikẹ́ni tó bá tẹ̀lé aláṣẹ tó gbọ́rọ̀ sí i lẹ́nu, dájú ní òdodo irú ẹni bẹ́ẹ̀ ó ti tẹ̀lé èmi Ànábì Muhammad. Bákan náà ẹni tí ó bá ṣẹ aláṣẹ aṣáájú, dájú ṣáká ó ti ṣẹ èmi Ànábì Muhammad. Eléyìí ló fi yé wa pé ìgbọ́rọ̀ sí aláṣẹ lẹ́nu ohun tí ó dára jù ni. Eléyìí ó sì lè múyàn, kò lè sọyàn di ẹni yẹ̀yẹ́. A tún rí inú àrọ́bá látọ̀dọ̀ arákùnrin kan láti gbọ́. Abu Dharr ni ó ń jẹ́, ó sọ báyìí pé Ànábì gba arákùnrin Abu Dharr ní àmọ̀ràn nípa títẹ́tí sí aláṣẹ lẹ́nu, láti máa tẹ̀lé aláṣẹ. Kódà ó bá ṣe pé ẹni tó jẹ́ aṣáájú yìí jẹ́ ẹrú àbí abarapá, kí a tẹ̀lé àṣẹ rẹ̀. Ànábì wa Muhammad bákan náà wọ́n sọ̀rọ̀ nípa ìtẹríba ìgbọ́ràn sí aláṣẹ lẹ́nu. Kí a jẹ́ olùdìtẹ̀ àbí ẹni tí ó dá wàhálà lẹ̀ láàrin àwùjọ nínú ìlú, eléyìí ò sí ìgbàláyè fún nínú Islam. Ká jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ ìlú ẹni, eléyìí ni tí Ànábì wa Muhammad tọ́ka sí wa pé ó jẹ́ ọ̀kan nínú ìgbàgbọ́. Àlífà àwọn ẹlẹ́ẹ̀karùn-ún, kí Ọlọ́run bá kí ó ṣe àlékún agbára fún àti okun, wọ́n sọ báyìí nínú àwọn ọ̀rọ̀ wọn wípé ẹni tó jẹ́ olùgbàgbọ́ òdodo kò gbọ́dọ̀ kórìíra ẹnikẹ́ni nínú àwùjọ. Bákan náà kò gbọ́dọ̀ tako ìgbékalẹ̀ aláṣẹ àbí ìjọba àsìkò náà. Eléyìí sì tún jẹ́ ojúṣe ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo pé kó jẹ́ ẹni tí yóò ní ìfẹ́ ìjọba àbí aláṣẹ yìí, kó sì tẹ̀lé gbogbo àṣẹ tí wọ́n bá là kalẹ̀ ní inú ìlú tó ń gbé. Eléyìí ni ọ̀rọ̀ tí wọ́n sọ ní Baitul Futuh ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2003. A rí pé ohun tó ń mú kí àwùjọ kó ní ìfàyàbalẹ̀, ìfọkànbalẹ̀, òun náà ni pé nígbà tí aláṣẹ tí wọ́n bá pa àṣẹ nǹkan kan, Ọlọ́run bá ló fi wọ́n síbẹ̀. Lásìkò yìí gbogbo ohun tí wọ́n bá ti pa wá láṣẹ láti ṣe, tá a sì ti rí pé kò lòdì, kò tako ìgbékalẹ̀ t'Ọlọ́run Ọba, tí ó sì mú àlàáfíà bá àwùjọ fún ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo, ó gbọ́dọ̀ tẹ̀lé nǹkan wọ̀nyí. Lápèjúwe, a wà nínú ìlú kan, a gbé nínú ìlú kan, a kì í ṣọmọ bẹ̀. Ìjọba abẹ̀ wá sọ pé báyìí lòun fẹ́ kí gbogbo wa tá à ń gbé ń bẹ̀ ṣe. Kẹ́ni tí ò wá jẹ́ ọmọ ìlú yìí tó wá máa sọ pé kò sí ní tó kan òun ò ní tẹ̀lé àṣẹ yìí. Eléyìí ò sí nínú àgbékalẹ̀ Islam. Ó gbọ́dọ̀, tó bá jẹ́ mùsùlùmí òdodo, ó gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ti ìlú tí ó ń gbé, lópin ìgbà tí àṣà òfin yìí tí ò bá ti tako ìlànà ti Ọlọ́run Ọba àti òjíṣẹ́ rẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam. A bẹ̀ Ọlọ́run Ọba pé kí ó ṣe wá ní aṣáájú rere, kí a sì jẹ́ ọ̀kan nínú ẹni tí yóò ṣe ojúṣe ẹ̀ pé pérépéré. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.